Ṣẹ́gun lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ pé wọ́n jí òun gbé, owó ńlá ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀. Iléeṣẹ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti sọ pé ọwọ́ àwọn ti tẹ ọmọdékùnrin kan, Adé Ṣẹ́gun, àtàwọn ọ̀rẹ́ ẹ̀ méjì, Precious àti Nonso, tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti parọ́ pé àwọn ajínigbé kan ti jí Ṣẹ́gun gbé, tí wọ́n sì ń béèrè mílíọ̀nù 2 náírà (2 million naira) lọ́wọ́ àwọn òbí rẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà Bright Edafe ṣàlàyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2023 yìí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn Ṣẹ́gun, Nonso àti Precious, ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n sì sọ fáwọn òbí Ṣẹ́gun pé àwọn ajínigbé kan ti jí ọmọ wọn gbé, tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 2 náírà kó tó di pé wọn yóò jù ú sílẹ̀. Aláròyé gbọ́ pé gbàrà táwọn òbí Ṣẹ́gun gbọ́ nípa ọ̀rọ̀ náà ni wọ́n ti lọ fi tó àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún létí, táwọn ọlọ́pàá sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní àwọn òbí Ṣẹ́gun ló wá fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó wá létí pé àwọn ajínigbé kan pe àwọn sórí fóònù àwọn, tí wọ́n sì ní ọ̀dọ̀ àwọn ni Ṣẹ́gun wà, pé àwọn fẹ́ gba mílíọ̀nù 2 náírà lọ́wọ́ àwọn. Ṣe la ní kí wọ́n má fòyà rárá, tá a sì ń ṣe bí ẹni pé a fẹ́ gbowó náà wá bá wọn níbi tí wọ́n sọ pé àwọn wà. Àwọn ọlọ́pàá ti yí gbogbo agbègbè tí wọ́n sọ pé àwọn wà ká pátápátá. Gbàrà tí ọ̀kan lára àwọn ọmọ tó fẹ́ gbowó náà jáde síta láti wá gbà á lọ́wọ́ tẹ̀ ẹ́. Òun gan-an ló mú wa lọ síbi tí Ṣẹ́gun sá pamọ́ sí, tọ́wọ́ sì tẹ òun pàápàá. Lójú ẹsẹ̀ ni gbogbo wọn ti jẹ́wọ́ ipa burúkú tí wọ́n kó nínú ọ̀rọ̀ náà, gẹ́gẹ́ bí alukoro ṣe wí. Alukoro náà tún sọ pé gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn tán lórí ọ̀rọ̀ wọn làwọn máa tó fojú wọn balẹ̀ ẹjọ́ láti lọ jìyà iṣẹ́ ohun tí wọ́n ṣe yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.